Baba oh, Baba Mariti, international protocol, we salute you. Baba oh, Baba Mariti, Baba oh, Baba Mariti, international protocol, we salute you. Papa Mariti, the Ogbonge landlord. Where are you? Buroba, ayé wọ ọ̀fíẹ́ ìwọ ọ̀fíẹ́ ìwọ ọ̀fíẹ́ Buroba How fast do we hear of this? Wọ́n ọ̀fíẹ́. Wọ́n bí máa pa ẹsẹ̀ ìwọ ìwọ bẹ́ẹ̀ ayé parapa jẹ ara parapa yá ẹ mo sọ fún ẹ pé mi máa pa ẹ ìwọ bàbá náà ló máa ń fún mi gbogbo ẹ̀rí náà ìyàwó mi lẹ́wọ̀n dá lóhùn wọ́n ṣì ní ilé nígbà wọn ní wọ́n ní ìyàwó wọ́n ṣì ní ìṣúná yẹn máa pa ẹ wọ́n ṣì ní lọ́sàwẹ̀. Ẹjọ̀wọ́ ọwọ́ sílẹ̀ nítorí nínú ilé ẹjọ̀wọ́ lọ́dún ìyàwó ọwọ́ sílẹ̀ nítorí máa pa ẹ́ ọwọ́ sílẹ̀ nítorí ó ti kú sẹ́ ọwọ́ sílẹ̀ sọ́kọ̀ tí ọwọ́ sílẹ̀ nínú eré ọwọ́ sílẹ̀ nínú yàrá ọwọ́ sílẹ̀ ó ti gbùgbì eré kọjá ìwé wọ́n gbà kọ́ sílẹ̀ ní nǹkan sílẹ̀ lọ́wọ́ ìyàwó tèmi ẹjọ́ ìgbà àjà ni ọjọ́ sálọ. Bí mo ṣe rí nìyẹn o, bálá yẹn ṣe lọ kéréké ni. Baby, I think this is the right time for us to stop this. You just have to stop this. I can't cope any longer. Taba sọ wípé kò ní rí bẹ́ẹ̀ tó bá lọ rí bẹ́ẹ̀ nǹkan. I don't want to miss my life. So torí àlá tó lá ni mo ṣe ń pè ẹ́ tó gbé kọ̀ ni mo ṣe ń gba ìlú létí mi ò rí ẹ. Torí àlá lásán ló ṣe wo wà tó wè. Ṣọ́kùnrin dẹ̀ ní ẹ báyìí. That's what we kept saying. Ṣé bọ́kùnrin ni mí? Ṣó dìgbà tí ọ̀rọ̀ bàbá Mariti bá ṣe fún mi lára mi? Bàbá ẹ̀ jẹ́ kó yé mi pé ṣojú òun báyìí ni màá ti ṣẹlẹ̀ àṣírí mi ti máa fi tú. Ọlọ́run tó ti wá help mi, tó ti ń kí mi, tó ti ń wọ̀n mi, ṣé kò tí tó ni? Ọ̀rọ̀ àgbà tí ò ṣe lówùrọ̀ ṣé kó wá ṣe lójú alẹ́ ni? I can't cope any longer. Ìyẹn ni kò máa sọ pa, ìyẹn ni kò máa gbèdé ìwọ ní bàbá Mariti ìdíní kan sọ ṣé bàbá tó ti darúgbó yẹn ó mọ̀ pé ó sọ̀rọ̀ from trauma. Bàbá yẹn ti dàgbà náà. Let me just tell you something. This is the right time I need to talk. Gbogbo ṣe máa ń fún àwọn kí n máa sọ̀rọ̀ yẹn. Tí mo bá béèrè solution sí oníṣàn kankan, ok tí mo bá béèrè ok kò tẹ̀ fẹ́ béèrè lọ́wọ́. Kí ni ìwọ rò yẹ ká ṣe báyìí sìn? Kò sí kankan tá a máa ṣe. Àlá ni ṣèbọ́kọ́ tèmi mo dẹ̀ mọ́ mi ni. Ṣèbọ́kọ́ mi ni. Àlá lásán ló láṣẹ ó fẹ́ gbélé ṣó sì ṣá. Yóò ìṣítọ́ kú. Wo má máa ṣe bí ọkùnrin ní àṣírí èmi lẹ́yìn kí n máa kó ìkíní sí ẹ lọ́kàn. Mo ti mọ̀ pé tí mo bá sọ̀rọ̀ náà wọ́n ní wá solution but tí mo rò báyìí ṣe ni pé this is the right time for me to evacuate myself. She what? Evacuate the house. A jẹ́ kó yé wa wípé ó jọ gádé kò jọ gádé ó fẹsẹ̀ méjì jọra wọn. Me looking at it ọkọ ẹ ó ti ń suspect already ó ti ń funra ó ti ń funra ó dẹ̀ mọ̀ pé bàbá Mariti máa ń fi style máa sọ àwọn ọ̀rọ̀ kan fún ọkọ ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ ọgbà ni ó mọ nǹkan tó ń ṣe. Àlá tó lá o lálà pé ọ ń fàdà lé ẹ ò panic tó bá fàdà lé ẹ lójú ayé ńkọ́ mo ò láìgẹ ò dẹ̀ ṣe bí ọkùnrin. Nǹkan tí mo fẹ́ sọ fún ẹ sì ni wípé best option fíìmù àti ẹni wípé I'm leaving that house. She what? Mo fẹ́ kó jáde. Ìwọ náà pé kó lè possible tó bá gbére ni kò stop ẹ kò lè possible impossible nìyẹn. Ok plan ẹ nìyẹn. Lẹ́yìn tó ti jẹ tọkọ mi kò jẹ tó ẹ wá fẹ́ lọ kò lè possible on this one kò lè possible nǹkan mi nǹkan ẹ ká wà o
you go nowhere ó níbi tó ń lọ ibi ajíbí la jọ máa wà ó kí n bẹ ṣe drink ẹ̀kọ́ mu ó ní láti máa ronú má panic ibi tí mo wà. So with all I've said down now, drink ló kàn. Ìwọ ló mọ̀ ṣe bí obìnrin ò rí ẹni àìdí àkọ́kọ́ ò rí mú wá kó jáde kó lọ plan nìyẹn àwítọ́nú lálà ṣé wọ́n ṣàfihàn àdá lé mi lójú àlá tó ń lá kiri bóyá ẹgbẹ́ ló fi ń sùn ní àkómọ̀ láì ṣobìnrin. Ọ̀sùnwàdà ìwọ náà ti mọ̀ wípé ìtì ẹnì kan ló máa wà fún àmọ́ tó bá dé ojú àti ṣòro ìfòrò máa là alátiṣe ni gbogbo ló máa mú àtiṣe ààrẹ báyìí. I know what to do. What type of plane is this? Baby, you know I love you so much. Oh my God, John, you know, I cannot do without you. I hope you know, right? Ṣùgbọ́n olórí burúkú ọkọ mi o. Wọ́n fẹ́ mi fún mi. Èmi kọ́ ni mo fẹ́. Ṣùgbọ́n ohun tó bá àwọn èèyàn, ó ju ohun tó wù yàn lọ. O ò lè fi mí sílẹ̀. You know I love you so much and I cannot do without you. Mo ò ní ìfẹ́ láàárọ̀ dalẹ́. Ìwọ ni mo nífẹ̀ẹ́. Nígbà tó bá lọ sí báwo ni kíkẹ́ ní ṣe jẹ́. Kò tó ẹ̀mí èrè àti má bínú. Olórí burúkú ni bàbá láńlọ́ọ̀dù. Àwọn ló ń fa èṣù láàrin mi àti ẹ̀. Má rò ó, okay? Jẹ́ ọkọ mu drinks ẹ̀ náà. Mú ìlú fọkànbalẹ̀, fọkànbalẹ̀. Everything will be fine. It's going to be fine very soon. Miriam, jọ̀ọ́ kárí ọ. Adàpọ̀ lájókòó bẹ́ẹ̀. Miriam. 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 Èmi ni mo mọ ohun tí mo rí tí mo fi ní sọ lẹ́ẹ̀mẹ́ta. Bàbá láńlọ́ọ̀dù kí ló tún ṣẹlẹ̀? Ọ̀rọ̀ àmọ̀ràn ni mo fẹ́ bọ́ ọ sọ. Kí lẹ tún rí? Àkọ́kọ́ ni pé mo fẹ́ kó rí mi gẹ́gẹ́ bí bàbá rẹ. Ohun tí mo bá ọ sọ yóò mọ̀ wí ohun tí mo lè bá àwọn ọmọ mi sọ ni mo mi bá ọ sọ. Kí tún ló dé? Ó le jù bẹ́ẹ̀ lọ. Gbogbo rẹ̀ ni mo mi rí. Àwọn Yorùbá bọ̀ wọ́n kí ara ilé ẹni bá mi jẹ kòkòrò. Kí a bá wí fún un wùrùwùrù rẹ̀ ní jẹ́ agbádùn kó bá dòru. Kí lè tún rí rí àwọn ṣé mo tí mo lọ ibi mo ti ń bọ̀. Ohun tó mi ṣẹlẹ̀ láàrin ìwọ àti ìwé dáa. Ìjọ tí ọkọ rẹ bá a mọ̀. Ìjọ gbùdùgbù bá máa hu. Ìjọ pánsá bá máa já. Kí ni sí níbẹ̀ o? Kí lè rí? Kí lè tún ti rí ní ìtẹ̀jọ́kọ̀? Kí lè rí? Níbo ni o ti mí bọ̀? Irú ìbéèrè wo ni ìwé níbo ni mo ti ń bọ̀? Ṣé èmi lè ń ṣọ́ ni? Pé mo ò lè jáde nílé ni. Òde Adáni ni mo lọ ń lẹ̀ ní ẹbẹ̀ rẹ̀. Ẹni bo mo ti ń bọ̀? Irú ọ̀rọ̀ wo nìyẹn? Ọlọ́run ìyá Dánìlì lọ́lọ́wọ́. Ọ̀dà níbo ni Jọ̀ọ́nù wà kí n jọ lọ? She what? Bàbá láńlọ́ọ̀dù. Etí méjì ò máa gbọ́dọ̀ máa bá yín gbọ́n tẹ̀ ń rí. Èwo níbo ni Jọ̀ọ́nù wà? Báwo ni fẹ́ mọ ibi tó lọ? Ṣé àjọ ń rìn ni? Ó rìn tiẹ̀ mo rìn tèmi ni. Kí ló dé? Ewu mi ìfẹ́ wà láà ọjọ́ ẹgbẹ́ mo rà ń rọ́bọ̀ ní ìfẹ́ wà láà o. Ó lè jẹ́ kí mi wí. Ọ̀dà mọ̀ mi bọ̀. Gbọ́ ìròyìn ayọ̀ kan tí mo fẹ́ fi tó ọ létí. Yèsí omi sọ̀rọ̀ níbí. O ti jẹ́ o wá fẹ́ sá lọ o wá ń fàdà aláòṣì kan kẹ́wọ́ o fẹ́ fi mí sílẹ̀ nínú ilé yẹn o fẹ́ lọ you go nowhere o níbi tó ń lọ ibi ajíbí la jọ máa wà. Ọgbọ́n àbí ọgbọ́n. Babaláwo mo rí báyìí pé ẹ rí mi
èdè máa wú lórí burúkú ní jọ́ọ̀nù. Ṣé o pè lórí burúkú? Jọ́ọ̀nù ni. Níbi tó pe ọkọ rẹ lórí burúkú lójú Jọ́ọ̀nù kí o tún mi pe Jọ́ọ̀nù lórí burúkú lójú tèmi. Ṣùgbọ́n ní ìlànà ó ní ọkọ mi ó fi kíní lóhun kiri àbúrò kúkì ọkùnrin yẹn tó ń ṣe gbìgbì tó má lọ ní problem pẹ̀lú àpilẹ̀ lókè já ríra ní ibẹ̀ yẹn òun la fi ríra níbẹ̀ kó ju yẹn lọ. Àwọn kò jẹ pé ṣé àlá lásán ni? aláàánú ó kò pé ìtẹ́ ẹgbọ́n yẹn nǹkan tí máa ṣe ni mo sọ yẹn nǹkan tí máa ṣe ni mo sọ ojú. She what? Ìyá òun ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀ máa pa ní sílé ni bàbá ẹ máa pa ní síta bàbá láńbọ̀. Ẹ mọ̀ bàbá alẹ́ jẹ́ tí wàá lù yìí ẹ ṣe ní ẹ ti bírú èmi àti Jọ́ọ̀nù lọ́mọ. Bàbá dáadáa tẹ jẹ́ òun yẹn máa jẹ́ lọ. Èmi máa rìn ní tèmi mímọ̀ lè sọ fọ́kọ rẹ̀. Ọlọ́run ní jẹ́ kí mi dá lérù èmi lè fi ọkọ rẹ̀. Ó kàn mí sọ fún ọ ní nígbà ò jẹ́ rí mo nírú yín ní ọmọ bí mo bí àwọn màmí wà ní ibi kí wọ́n wà bẹ́ẹ̀. Ìwé máa bá mi yọ fídíò yẹn bá mi dìlítì. Kí mi dìlítì rẹ̀? Ṣé tẹ kí lè mọ̀ pé inú yín ti yọ. Ọ̀dà. Ọkọ mi gbọ́dọ̀ rí ilé ẹ̀ mọ́. Ọ̀dà. Obìnrin bẹ́ẹ̀ máa gbé ṣe ọ̀hún wo ilé ọ̀nà inú òkùnkùn ní dàrú. Ọkùnrin balẹ̀ àbí ìbàdàn. Ìbàlẹ̀ ṣe ẹ̀rọ àárín jẹ́ pẹ́. Ìyí o, ó dáa. Ẹ̀kọ́ wa pẹ̀lú jẹ̀pẹ́. Ó ti já. Ṣé bàbá láńlọ? Ó lè má dà. Ó ti bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹni mo dáná ni. Mo dáná. Kí mi jẹun? Èrò ọ̀rọ̀ mi jẹ. O ṣé o. O ṣé o. Ẹ ṣé bàbá láńlọ ẹ ṣé. Ọ̀dà mo rí ọ̀nà. Níbi tí o pe Jọ́ọ̀nù lórí ẹni tí o pe ọkọ rẹ lórí burúkú lójú Jọ́ọ̀nù tí mo tún ní bá ọ sọ òótọ́ ọ̀rọ̀ níbẹ̀. Tí o tún pe Jọ́ọ̀nù lórí burúkú lójú mi. Èsì ó mọ̀ bóyá olórí burúkú olórí gbèsè láàpè mí lójú ẹlòmíràn. Ṣé èyí tí ọmọ èsì ni èsì bá yà? Kí ni mo lè ṣe tí mo lè lé àwọn ará àti èkó nínú ilé mi o? Olódùmarè ìyá kọ́ mi lé mi o. Ẹ̀yin tí wà nílé lóko tí ẹ̀ ń bá Baba Marity tẹ́ ń follow YouTube channel wa, mo máa bẹ̀yìn máa rẹ̀ tó rọ́yìn pé kẹ́ ẹ máa bá wa subscribe, kẹ́ ẹ máa follow, kẹ́ ẹ tún máa comment, kẹ́ ẹ share fídíò yìí. Thank you very much. Baba o, Baba Marity, Baba o, Baba Marity, international logo, we salute you. Papa Marity, the ogbonge landlord. Papa Marity, no dey gree for anybody. He no go ever gree for anybody. Ogbonge comedy. Sir Victor Olutomi, I throway salute. If you dey watch this series, abeg carry water for your side. Especially if you dey chop pepper, just take water, take your time, relax and enjoy this ogbonge comedy.